Mattaz pẹ̀lú Gbenga Adeyinka láwọn àbí lálẹ́ o lágbo tí a ti máa pa àwọn èèyàn lẹ́rìn abẹ́ẹ̀kẹ́ẹ̀tì Gbenga ọ̀sẹ̀ máa ń ṣe inú wa sì máa ń dùn owó wa tí bá ń ṣe pé àwa náà o ajá kan pàtàkì lára àwọn tí máa kọ́wọ̀ rìn káàkiri gbogbo stéètì tí ń lọ lálẹ́ ègéènì àtúnwàǹbí o Èkó Lagos again lèyí o bàbá alárìíyá ṣe é so if you are not here you are missing kọ́sá wàǹbí láti wá rẹ́rìn lálẹ́ ìní o kọ́ńtì wa ti gba kéèyàn máa ń fẹyín déédéé ṣùgbọ́n kì í ṣe bíi ti alámòdì o bàbá alárìíyá yín lẹ́ẹ̀kan sí i lórí Orísun la wà. bẹ́ẹ̀ bá dán ọ́fíìsì MTN tí ń bẹ lójú Gbenga ní ìsìn báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ Wi-Fi Glo ni wọ́n ń lò gbogbo wa là ń fi ìdí Nàìjíríà. Àkànní ọkọ ya ó tí ì sùn láago mélòó àwa arúgbó báyìí kákan máa sùn ká máa jẹun ká tó máa jẹun lókù kò yẹ aya Fáṣọlá tí ọkọ rẹ̀ ń kọ́. Nàìjíríà ń na gbogbo wa kí n má tàn yín o ń na gbogbo wa o ìdìbò Kogi mo gbọ́ pé wọ́n wò pé káwọn òkú mọ́ṣúárì ọmọ bá a dín wọ́n gbé polling booth lọ mọ́ṣúárì accredited staff mọ́ṣúárì gbogbo wọn ò ju 23 lọ ńgbà wọn máa kàbó mọ́ṣúárì wọ́n ń ka 1570 àmọ́ bọ̀yá àwọn òkú ló dìbò ní Nàìjíríà ìjọ na gbogbo tí ọba náà yẹn tó lẹ́yìn jẹun lójú oorun láàsì. They play. Bẹ́ẹ̀ bá jẹun lójú oorun ní ìsìn bẹ́ẹ̀ bá tají ẹgbà láti oúnjẹ tó jẹ lójú oorun wọ́n tẹ̀bí jẹ lójú ayé gbogbo ẹ ti rẹ àwọn bá tá ń dàgbà bọ̀ steady kọ́ ọmọ tí ì sùn ni wọ́n ti gbóúnjẹ wá kọ́ ọmọ bàbá tí ń sùn báyìí àwọn tí máa ń dáná lójú oorun gbà ń sì lọ́pọlọ èèyàn ò tí ì mú lọ́dọ̀ tiwọn náà wọ́n gbẹ̀ mẹ́nu wá ní lámọ tíìkì ẹ̀ kí lọ fẹ́ jẹ bàbá jí lójú ayé lámọjọ bíra yín bọ̀dé kí ni wọ́n jẹ lójú oorun ẹ mọ̀ ta yín jí ni ní ìsìn kò ní tọ́jọ bẹ́ẹ̀ mọ́ bàbá gbé gààrí lásán gan wá ní ìsìn kò ní ní ṣúgà níbi táwa ń dé lójú oorun lé wa ó ní búkà kan lójú oorun à ń jẹ wọ́n lówó dọ̀la bàbá ti sùn à nígbàbẹ̀ kọjá wọ́n mọ́ bá wọn àlẹ́. Bàbá show me love oyama when you see me oyama. Ẹbí tá a jẹun dé lójú oorun Fẹ́mi ajẹ́dé lẹ́fù kan débi pé pásítọ̀ wọlé wa pé ìfàsẹ́yìn ló ń jẹ ojú oorun ẹ mọ̀ jẹ́ mọ̀ ní. Pásítọ̀ ṣèṣe pé nǹkan mi wà ń bẹ àti ìrí tójú ayé jẹ ẹ tún ní a mọ̀ jẹ tójú. Ọwọ́ sọ fún dádì mi ó ní ntọ́sẹ̀lẹ̀ ni pé ní táwọn ọmọ ìbá ti jẹun lójú oorun tí wọ́n bá ti jí ẹ máa rà fún ọ lójú ayé kẹ́ ẹ fi rìfáìfù ẹ̀mí wọn padà dádì mi ló ń ti gbọ́ àbúrò mi lọ́kọ́ sùn lọ́jọ́ tá à ń sọ ìlọ́ pariwo látọjú oorun Indomie bá mi ní ẹ bá ń jí kọ̀gbọ́ ọ̀gbà ẹ wá lọ ra Indomie wà fún un ra Indomie fábùrò mi ó nìkan jẹ́ ó yó àwa rí i pé kíní yọ ọmọ wọ́ọ̀kì alẹ́ ọjọ́ kejì lèmi náà pariwo látọjú oorun rice and chicken dádì mi ní ẹjí kọ̀gbọ́ ọ̀gbà wọ́n lọ rice and chicken wà fẹ́mi náà mo jẹ́ mo yó àṣẹ màmí ń wò wá ṣe àṣì mà pé bísínẹ́sì táwọn ìyá wa bá ti dìmọ̀ wọ́n báyìí ó ti bàjẹ́ ìwọ tó o bá fẹ́ràn ìyá rẹ pàtẹ́wọ́ fún ìyá rẹ ní ọjọ́ pọ̀ sí. Èyí tó yàn Kọ̀ládé ni màmí sùn látọjú oorun ní pariwo jáde aṣọ òde ìyá kàmọ́ ọ̀pá 6 wọ́n ní màmí ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀tún wọn ọ̀pá aṣọ látọjú oorun bá mi lọ yá owó lápò owó kọ́múlé láǹtà ó fi ra aṣọ òde 17,500 fún màmí aṣọ ti dùn mọ́ wọn tẹ́jú alẹ́ ọjọ́ kẹrin báyìí láti 6 ìrọ̀lẹ́ ni màmí ti ń sùn bẹ́ẹ̀ ni àgbójú òkè sébà yín ti wọlé aníkè wọlé màmí ó tún sùn padà bí màmí ṣe wọlé báyìí ké máa ń tì bẹ́ẹ̀ ni màmí pariwo látọjú oorun Range Rover Sport 2018 model bàmí ní máa gbàbọ̀ àjọ lónìí. Mommy, when you travel, Daddy and Auntie Stella, they went to the room. I will tell you again.
The mother said, no, Junior, come. Tell me. Say, mommy, when you travel, daddy, and Auntie Stella, the mother said, stop. I have to call everybody. She called the father's father, the father's mother, the father's uncle's auntie, called a big meeting. Say, Junior! Say, yes, mommy. Come and tell your family what your useless father did. Then Junior came out. Say, mommy, shall I say it? In the family now. Mommy, shall I say it? Okay. Mommy, when you travel, daddy, Auntie Stella, they went to the room, they locked the door, they took off their clothes, and they started doing what you and the driver always does every time that he travels. Show Baba wa Gbenga Adeyinka GCON Lawa. And ó dẹ̀ máa hot gan, ó máa gbóná. Ọlọ́run ní jẹ́ kó gbóná, ó máa tutù mọ́ wa lórúkọ Ọlọ́run. So mo mọ̀ pé lẹ́ni ó máa dùn gan nítorí gbogbo àwọn ọmọ wọn láti wà. Life in Lagos, a tún ti dé bí lẹ́ni o. Laff Mattaz in Lagos again. Yo, mo máa pa yín lẹ́rìn gan. This is Goroso Ekiti Rumoleke Jigbawe. Expect a lot. Wo oríṣiríṣi ni mo gbé wá láti Èkìtì lẹ́ni. Mo máa pa yín lẹ́rìn gan. Ẹ má jẹun alátawa o, ló ti yé yín. Ẹlẹ́sìn oníyanyan yín o. Una wey dey drive for this Lagos, ẹ̀yin tẹ́ ẹ wa mọ́tò lẹ́kọ̀ọ́ yẹn try o. It's my first time driving in Lagos. Ẹ wo, mo ṣe ń bọ̀ láti Adó Èkìtì, mo ṣépè láti Bẹẹni bíbáyìí. Ṣé o lè traficate àbí? Wà ìṣúná ni ìyá ẹ̀ kan bá yọ dúró tí màá ní lóògùn lẹ́ni. Mo ti fẹ́ nàyàn lóògùn nígboro Èkó lẹ́ni o. Ọlọ́run ló yọ mí o. Ẹ wo mi ò ní pẹ́. If you no understand wetin I dey talk, jẹ́ ìrọwọ́ ẹ̀ lókè. Ilẹ̀ Yorùbá la wà ẹ́, kò sẹ́ni tí ò gbọ́ Yorùbá. Ta ló ń pe Dámilọ́lá? Okay, people dey wonder why I dey always use Dámilọ́lá. Nǹkan ẹyọkan tí màá sọ nìyẹn, màá dẹ̀ máa lọ torí time wa. Okay, Dámilọ́lá na my girlfriend. Ìmọ̀bínú, she be my girlfriend. Ọmọ yìí nígbà táwọn fẹ́ra, àfibìṣó lóore ni. Ó fẹ́ break up pẹ̀lú mi torí kò sówó mọ́. Dámilọ́lá for 5 p.m. like this, a máa sọ good night sí mi torí kò sówó mọ́. Ìgbà táwọn fẹ́ra, a fẹ́ra fún 2 months. Ó ti kóra neck 8 nínú ilé mi, nínú wardrobe mi. Ó dẹ̀ sọ fún mi pé I regret dating you. Èmi kan I regret dating you. Alọ́kọ́ lóhun kígbe ọmọ lè that neck mẹ́. Wá síbí láyọ̀ náà padà sílé látẹ̀ni gbogbo ìbànújẹ́ wọn ó máa dópin níta fẹ́ wá ṣe fún wọn lẹ́ni bíbá yìí nìyẹn. Ẹ bá wo gbogbo àyíká ipá àwọn èèyàn ti pọ̀ ńlẹ̀ jọjọjọjọ gbogbo ẹ̀dẹ̀ máa dùn ó máa mi tìtì gan-an ni. Ẹ̀mí ẹ̀ làwọn fídíò cassette. Then you don't have a rewinder, you buy the rubber one. Then you put it, you do tó bá fast jù akọ̀jà ní pa. Wà wá fi sellotape wà lẹ̀ papọ̀ wà forward wà rewind ẹ̀ sáàrin mo wá dá fíìmù yín padà. Ẹni bá rent ẹ̀ next ló bá jẹ́ gbèsè. How many of you remember those cassette days? The only way you rewind your cassette is your biro. Eleganza biro. How many of you remember? Then you turn it like this. You rewind it, rewind it. Tẹ́ bá fẹ́ mọ̀ pé cassette yẹn ti fẹ́ bàjẹ́. Once you start playing the cassette, tó bá ti dún, àmọ̀nà tètè máa bọ̀, àmọ̀nà tètè máa bọ̀. Ó ti kọjá, bọ́tẹ̀. Ẹ wá fàjáde lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, wá ṣe báyìí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Poverty, please no poverty in your life. Ladies and gentlemen, how many of you remember when you were growing up, your father had a special seat in the living room?
that nobody will sit on your father's chair. How many of you know that your father has this special plate, special spoon, special cup? Cup yóò lè ṣe cup gidi o tí o bá ń ṣe ìyà. Stainless cup, tọkọ 555 sí lára. No, your father had that kind of cup. Then I tell ya, that one look up for daddy, one look up. I become better for daddy. How many of you remember then? If your father drives a car and is coming home, from the horn you can tell your dad's car. Out of 1 million cars on the street, your father will just come, beep, beep, and daddy today. But if your father does not drive a car, your father will still announce. He will just come with them. With the footmat. I'm all over and late. How many of your father used to do like this? Your father don't do this. Hallelujah. Ladies and gentlemen, I say this and I go, how many of you know that the way this generation is going, even God will find it difficult to forgive the Gen Zs? Do you know these people, there is nobody they cannot insult on social media? I don't want to know your age. If you go on Twitter and you post rubbish, the way they will drag you without minding your age. But now I'm thinking about it. Mommy Fashola. Mommy Fashola, please listen to this, Ejo. Ṣé mọ̀ pé tó bá jẹ́ pé bá ṣe ń kọ́mẹ́ǹtì yìí, wọ́n ní bá ṣe ń ṣe láyé là ń ṣe lọ́run. Tó bá ṣe bẹ́ẹ̀ lọ́run, Ọlọ́run á cancel ọ̀run o. I'm not joking. For free, everybody buy lọ́run. Do you know when we get to heaven, the only thing we do in heaven is hallelujah. Nigerian person, especially Yoruba, they will complain. Wọ́n lọ kọ hallelujah lára kọ́ máa bọ̀ lọ́sàn-án. Ó sú mi o. Hallelujah sú mi o. Ṣèpẹ́lá ló pe ara ẹ̀ kò lè lé dọ́bẹ̀ kó máa play fún ara ẹ̀. Hallelujah, hallelujah, hallelujah. Mo kọ láàárọ̀, mo kọ lọ́sàn-án, mo tún kọ lálẹ́. Ẹ wo sú mi o. Now the problem is, you know, they will start stealing white garments. The only thing we wear in heaven is white garments. Some people will be lazy, they won't be able to wash. Some, especially my tribe. Èèyàn mi àwa fọ aṣọ ẹ̀ síta. Kó tó dé láti hallelujah challenge, wọ́n ti kó. Àwa lọ fẹ́ jọ́sùn Jésù. Jesus, somebody stole my clothes. Jesus, I knew who was there. And Elder Peter. Oh, yeah, go and call Elder Peter. Elder Peter would not say, Jesus will ask Elder Peter, Elder Peter, what happened? Elder Peter said, I didn't notice the boy. I saw, imagine Yoruba woman. You can say, witness and say, I didn't notice, but I saw. The next thing you get, you will not notice it. You that deny Jesus 3 times, say, I mean, not going to deny. Allah share you. As the person is shouting on Elder Peter, Elder Moses will be passed. Oh, lè máa pariwo lórí ẹ̀dá. Mi ò dá ti yín sí o. Ẹ mọ̀ pé bínú yín ò dá. O lè ṣe délé rẹ̀ rí ẹ ṣọ́ra yín o. Mi ò sọ̀rọ̀ sí Yoruba people in heaven. They will drag everybody to the extent that one woman will just be taking her bath. A kàn rí shadow tó kọjá ni. A kàn lọ bá Jésù. Somebody was peeping. Say who? I suspect Elder David. Somebody that can sleep with Bathsheba. Who can do? Ẹ wọ sadi. Ẹ kọ́ yàrá mi sí mọ́ mi. Jesus will be tired of it and Jesus will not call hell. Hello, devil. Hello, devil. Call me back, Jesus. I'm busy. Some Nigerians are rioting. He will not come back and say, what happened? They are rioting. They cannot be devil for more than 8 years. Who is their leader? Give them the money. The leader is not here. Then put it on phone. Jesus will just shout, macaroni, fast. Let the devil rule.